A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bíṣọ́ọ̀bù wa bàbá wa Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Kí Olúwa máa ránṣẹ́ ìránṣẹ́ wọn lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, ṣẹlẹ̀ ń bẹ̀bẹ̀ fún òye nínú ọ̀rọ̀ rẹ, kó sì lè fún wa ní ìyè àìnípẹ̀kun torí ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé, a kí wa káàbọ̀. Bàbá wa ṣàfihàn ara yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Àlùfáà Julius Adébámbọ̀ Adetunji láti Anglican Church Ìbẹ̀ní, Republic of Benin ní abẹ́ Ilara Mission Area. Ẹ ṣé ti Nàìjíríà. Bàbá wa ṣàfihàn ara yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Àlùfáà Ajibiaran Olúwaṣẹ́gun Àyìndé láti ìjọ Osana Anglican Church Ìlíkìmù, Benin Republic lábẹ́ Ilara Missionary Area. Ẹ ṣé bàbá wa. Orúkọ tèmi ni Àlùfáà Ríyọmí Ọ̀ṣọ́. Ẹ ṣé. Lọ́sẹ̀ yìí ti ṣe ọjọ́ ìsinmi kọkàndínlógún lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ní ìpèníjà tó wà nínú ìfarahàn bí arìnrìn àjò sí ìjọba ọ̀run. Ìpèníjà tó wà nínú ìfarahàn bí arìnrìn àjò sí ìjọba ọ̀run. À ń wo apá kẹfà rẹ̀. Orí ọ̀rọ̀ wa ní ìpèníjà ọ̀rọ̀ ajé. Ìpèníjà ọ̀rọ̀ ajé. Ẹ̀kọ́ kíkà ní amúnúwé Genesis orí 26 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkejìléníogún. Ẹ̀kọ́ kíkà wa Genesis orí 26 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì, ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkejìléníogún. Àwa ká. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà. Lẹ́yìn ìyàn tí ó ti kọ́kọ́ mú ní ọjọ́ Ábúráhámù, Ísákì sì tọ̀ Abimeleki ọba àwọn ará Filistia lọ sí Gerari. Olúwa sì farahàn án, ó sì wí fún un pé, má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tí èmi ò wí fún ọ. Ẹsẹ̀ ìkejìlá. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọrọ̀ ọ̀run mú ní ọdún náà. Olúwa sì bùsí fún un. Ọkùnrin náà sì di púpọ̀, ó sì ń lọ síwájú, ó sì pọ̀ sí títí ó fi di ènìyàn ńlá gidigidi, nítorí tí ó ní agbo ẹran àgùntàn àti ìní agbo ẹran ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀. Àwọn ará Filistia sì ń ṣe ìlara rẹ̀, nítorí gbogbo kànga tí àwọn ọmọ ọ̀dọ̀ bàbá rẹ̀ ti wà ní ọjọ́ Ábúráhámù bàbá rẹ̀. Àwọn ará Filistia dí wọn, wọ́n sì fi erùpẹ̀ dì wọn. Abimeleki sì wí fún Ísákì pé, lọ kúrò lọ́dọ̀ wa, nítorí tí ìwọ lágbára púpọ̀ jù wá lọ. Ísákì sì kúrò níbẹ̀, ó sì pa àgọ́ rẹ̀ ní àfonífojì Gerari, ó sì jókòó níbẹ̀. Ísákì sì tún wá kànga omi tí wọ́n ti wà ní ọjọ́ Ábúráhámù bàbá rẹ̀, nítorí tí àwọn ará Filistia ti dí wọn lẹ́yìn ikú bàbá rẹ̀ Ábúráhámù. Ó sì pe orúkọ wọn ní gẹ́gẹ́ bí orúkọ tí bàbá rẹ̀ ti sọ wọ́n. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì wà ní àfonífojì nì, wọ́n sì kan kànga ìsun omi níbẹ̀. Àwọn darandaran Gerari sì ń bá àwọn darandaran Ísákì jà wípé, tiwa ni omi náà. Ó sì sọ orúkọ kànga náà ní Éṣekì, nítorí tí wọ́n bá a jà. Wọ́n sì tún wá kànga mìíràn, wọ́n sì tún jà nítorí èyí náà pẹ̀lú. Ó sì sọ orúkọ rẹ̀ ní Sitna. Ó sì kúrò níbẹ̀, ó sì wá kànga mìíràn, wọn kò sì jà nítorí rẹ̀. Ó sì pe orúkọ rẹ̀ ní Rehoboti. Ó sì wí pé, ǹjẹ́ nígbà yìí ni Olúwa tó fi ààyè fún wa, àwa ó sì máa bí sí ní ilẹ̀ yìí. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ẹ ṣé ọ̀rọ̀ wa. A ti gbọ́ bí wọ́n ti kà fún wa nípa ìgbé ayé Ísákì, ẹni tó bá ara rẹ̀ nínú ìyàn ńlá, nípa ìpèníjà tí ọrọ̀ ajé ti ilẹ̀ tí ó ń gbé, ṣùgbọ́n tí ó fi sùúrù àti àyàrán tó sì borí, tí Olúwa sì bùkún. Olúwa ràn wá náà lọ́wọ́. Èròǹgbà wa láti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìpèníjà ètò ọrọ̀ ajé jẹ́ ara ayé yìí
ìpèníjà ètò ọrọ̀ ajé jẹ́ ara ayé yìí. Èròǹgbà kejì láti ṣàfihàn bí àwọn arìnrìn-àjò sí ìjọba ọ̀run ṣe lè fi ara wọn láìka àwọn ìpèníjà wọ̀nyí sí títí kan òṣì àti ebi. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká yára wo ìfáàrà wa. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé Ísáàkì jẹ́ ìran ìlérí ìbùkún ti Ábúráhámù tààrà, síbẹ̀ ó rí ara rẹ̀ ní ilẹ̀ tí ìyàn ńlá ti jà ní Ísáàkì. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ ìlérí ni, ó bá rẹ̀ ní ilẹ̀ tí ìyàn ńlá ti ń jà ní tòótọ́. Kò sí ibi kankan nínú ìwé mímọ́ tí Ọlọ́run ti ṣèlérí ìgbé ayé tí kò ní ìpèníjà, títí kan ìpèníjà ètò ọrọ̀ ajé tí ó sábà máa ń jẹyọ bí òṣì, bí ebi àti ìṣòro àìní àwọn ohun tí ó ṣe pàtàkì. Èyí jẹ́ ohun tí ó wà nínú ayé wa nísinsìnyí. Jésù Olúwa wa fi òtítọ́ yìí hàn nípa títù wá nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 27 tí ó wí pé, nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi, pé nínú ayé ẹ̀yin yóò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Olúwa ràn wá lọ́wọ́. Nígbà tí a bá ń wo àwọn ìbéèrè wa fún ìjíròrò, àwọn bàbá wa yóò bá wa tan ìmọ́lẹ̀ sí láti ní òye kíkún nípa ìpèníjà tí ọrọ̀ ajé, èyí tó lè wá bí òṣì, ó lè wá bí ebi, bí ìyàn tàbí ohun mìíràn. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè wa, wọ́n ní báwo ni ìpèníjà ọrọ̀ ajé ní ìwòye tí Bíbélì ti yé ọ sí? Bàbá wa bí a ti kà nínú àwọn ọba kejì orí 6 yẹn, báwo ló ti yé wa sí? Bí ìpèníjà ètò ọrọ̀ ajé ṣe yé mi sí ni pé ní kí ìyàn kí ó mú. Bí n tá ńlá kọjá ní orílẹ̀-èdè yìí báyìí, ká la ìṣòro àti jẹ àti mu, kó ní ìṣòro, kó jẹ́ wípé a ò lè ran ara wa lọ́wọ́, torí oníkálùkù ìwọ̀n àti jẹ gan ó lè fún nínú ẹbí, nínú ìlú, àti jẹ àti mu kò sí. Ó ní kí ètò ọrọ̀ ajé. Nígbà tí àti jẹ àti mu bá lera, ó lágbára, kò sí nǹkan tìlú lé díẹ̀, tí kò sówó, kò sí tí ìyẹn pọ̀ nígboro. Ìṣebí rẹ̀ tá ńlá kọjá yìí. Lọ́wọ́. Olúwa ràn wá lọ́wọ́. Ti fi yé wa pé ohun tá à ń pè ní ìpèníjà ti ètò ọrọ̀ ajé tàbí ìyàn ònìyàn jẹ́. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kejì, wọ́n ní báwo ni ìpèníjà ètò ọrọ̀ ajé ṣe lè ní ipa lórí ìfarahàn wa gẹ́gẹ́ bí arìnrìn-àjò lọ sí ìjọba ọ̀run, gẹ́gẹ́ bí a ti kà nínú àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 1 yẹn, àti nínú Máàkù orí 8 ẹsẹ̀ 2 sí ẹsẹ̀ 4, àti nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6 yẹn lẹ́sẹ̀ 1. Wọ́n ní báwo ni ìpèníjà ètò ọrọ̀ ajé lè nípa lórí ìfarahàn wa gẹ́gẹ́ bí arìnrìn-àjò? Ẹ ṣé olóòtú. Àwọn ìpèníjà tí ètò ọrọ̀ ajé báyìí bá lè mú wá bàbá o. Àwọn ìpèníjà tó rọ̀ mọ́ náà ni pé tí a kò bá kíyèsára, àkọ́kọ́ ó lè mú wa kùnà ìjọba Ọlọ́run tí a kò bá kíyèsára. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó lè sọ ènìyàn di ẹrú àwọn ẹlòmíràn. Téèyàn bá mọ ìgbésẹ̀ tó kàn láti gbé, a rí pé obìnrin yẹn ó mọ ẹni tó yẹ kó tọ̀ lọ nígbà tí ó rí pé ọkọ tòun kó dẹ̀ jẹ gbèsè, àwọn onígbèsè sì fẹ́ wá kó àwọn ọmọ ẹ̀ méjèèjì. Wá mọ ká ní mo lè lọ bá ìránṣẹ́ Ọlọ́run ló lọ fi ọ̀rọ̀ ẹ̀ lọ. So ó mọ̀ pé tóun bá fi ọ̀rọ̀ ẹ̀ bá Ọlọ́run, ibẹ̀ lọ́nà àbáyọ wà. So òun kò ní jẹ́ kóun ṣìnà. A gbọ́dọ̀ kíyèsára. Agbọ́dọ̀ mọ ìgbésẹ̀ tó kàn láti gbé àtúntò tó yẹ ká ṣe, ká má bàa lọ iṣu tó máa tako ìfẹ́ Ọlọ́run fún ayé wa. Ṣé bàbá wa Olúwa nípa làákàyè yìí, wọ́n ti fi yé wa pé ní àkókò náà tó bá dé, pápá bí a ti ń là kọjá yìí, ká kíyèsára kó má jẹ́ kó ní ó tì wá sí nǹkan tí ò yẹ ká lọ kẹsẹ̀ bọ̀ tàbí kọwọ́ bọ̀. Bàbá wa ẹ ṣé. Ìbéèrè kẹta, wọ́n ní ìtùnú wo ni ìwọ yóò fún arákùnrin tàbí arábìnrin Kìrìsìtẹ́nì kan tí ó ń la ìṣòro ọrọ̀ ajé, tí òṣì àti tí àwọn ìpèníjà mìíràn kọjá, bí a ti kà ní ìwé Róòmù àti ìwé Kọ́ríńtì yẹn? Bàbá wa. Ẹ ṣé. Ohun tí mo lè sọ fún arákùnrin tàbí arábìnrin, ìtùnú tí mo lè fún irú ẹni bẹ́ẹ̀ ni wípé kó fara da ìyàn yẹn ní àkókò yẹn. Ìfaradà. Torí a nílò ìfaradà, láìsí pé a faradà, ògo ò lè wáyé. Bíbélì dẹ̀ ìkòyé wa nínú ìwé Jóòbù orí 23
ẹsẹ̀ ìkẹwàá wípé ó mọ ọ̀nà tí mò ń tọ̀ nígbà tó bá dán mi wò tán màá jáde bí wúrà. So àkókò tí a wà yìí àkókò ìdánwò tiwa ni. Àkókò ìdánwò tiwa. So nígbà tí a bá wà níbẹ̀ yẹn arákùnrin tàbí arábìnrin gbọ́dọ̀ fàyàrán. Nígbà tí ó bá fàyàrán ìgbà yẹn ni yóò lè jáde, ìgbà yẹn ni ògo lè farahàn, ìgbà yẹn ni ìtùnú ó wà, ìgbà yẹn ni ẹ̀mí mímọ́ yóò wà máa bá sọ̀rọ̀ tó jẹ́ wípé a lè ní ìtùnú a sì lè jáde pẹ̀lú ògo àti wúrà. Ṣé bàbá wa nínú Olúwa wọ́n ti fi yé wa pé a nílò ohun tá à ń pè ní ìfàyàrán àti ìforítì kí a dúró nínú Ọlọ́run ká forítì pé lẹ́yìn yẹn ògo ń bọ̀ àti ìmọ́lẹ̀. Ẹ ṣé bàbá wa, ẹ ṣé. Ìbéèrè kẹrin wọ́n ní kí ni ìjọ tàbí ẹgbẹgbẹ́ àwọn Kristẹni lè ṣe láti dín ìrora tí onígbàgbọ́ ń là kọjá yìí láti kojú ẹ̀, pé kí ni àwọn ẹgbẹ́ tàbí àwọn ìjọ Kristẹni lè ṣe láti dín ìrora tí onígbàgbọ́ ń là kọjá kù. Ẹ ṣé olóòtú. Gẹ́gẹ́ bí ìjọ tàbí ẹgbẹ́ àti àwa tá a jẹ́ Kristẹni, tí àwọn àkókò báyìí bá dé a ń láti mọ kí ló kàn láti ṣe. Àwọn tí a gbọ́dọ̀ ṣe náà ni wípé gẹ́gẹ́ bí ẹgbẹ́ àti ìjọ gbígbé ètò ìfi agbára wọni empowerment máa dá àwọn èèyàn ló láti ràn wọ́n lọ́wọ́ láti lè dí ìṣòro wọn kù, láti lè dí ìyà wọn kù, láti wá àwọn ìjọ láti ti ṣètò bàbá ti ń jáde lọ fún ìhìn rere ìbẹ̀wò ìbẹ̀wò ṣe ń wàásù ìhìn rere fún wọn ká tún máa bá ẹni wọn pàdé nípa ti ara. Ó má jẹ́ tẹ̀mí nìkan tí ara yà á ràn tẹ̀mí lọ́wọ́. A rí pé Jésù fúnra ẹ̀ ńgbà tó kọ́ wọn tán gbà tó wá àwọn èèyàn àti àná náà ti wà pẹ̀lú òun tí wọ́n ti jẹ́ ibi àti máa pa wọ́n. Àwọn míì ti ọ̀nà jíjì wá kí la lè fún wọn. Ìyẹn ni bó ti di pé àwọn èèyàn ti fi oúnjẹ mi bọ́ wọn tó ti wá fi tara bọ́ wọn. Ó gbọ́dọ̀ bá ẹni wọn pàdé nípa ti ara. Ṣé bàbá wa a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ká lè jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Jésù fúnra ẹ̀ fi délẹ̀ fún wa. Wọ́n ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ àti ìjọ ká dìde fún ìrànlọ́wọ́ àwọn mìíràn ní irú àkókò bẹ́ẹ̀. Olúwa ràn wá lọ́wọ́. Ìparí ìpèníjà ètò ọrọ̀ ajé jẹ́ tòótọ́ àti èyí tí kò ṣeé sá fún, ṣùgbọ́n àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn ìrìn àjò sí ìjọba ọ̀run lè kojú wọn pẹ̀lú ìgboyà àti ọgbọ́n. Bí ó ti wù kó rí, a gbọ́dọ̀ gbé ìrètí wa ka orí òtítọ́ náà pé Olúwa wa ti ṣẹ́gun ayé, ó sì ti pèsè ohun kan tí ó dára jùlọ sílẹ̀ fún wa ní ayérayé. Ẹ ti sọ fún wa lẹ́ẹ̀kan. Fún ìrònú, wọ́n ní ìṣòro ọrọ̀ ajé burú, ṣùgbọ́n olódodo ni Ọlọ́run. Ẹ jẹ́ ká yà wo àwọn àkọ́sórí wa. Ká wo àkọ́sórí wa tí ọ̀sẹ̀ yìí tí a kà ní ìwé Jòhánù orí 19 ẹsẹ̀ 23. Báwo ló ti rí o? Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú, ṣùgbọ́n tújúká mo ti ṣẹ́gun ayé. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa bẹ̀ ọ́ pé oore ọ̀fẹ́ tá fi lè fàyànà tá lè forí tì dé inú ìṣẹ́gun tẹ́ ti pèsè sílẹ̀ fún wa nínú ayé àti nínú ayé tí ń bọ̀. Oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ Olúwa yọ̀ǹda fún wa. Àmín. Torí Jésù Kristi Olúwa wa. Àmín.